Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára kẹrìnlélógún tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn tí a ti ń sọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ kúkú ṣe ń bá wa kálọ lórí ètò yìí. Ojú tẹ kúkú fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa kò ní di. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ní orúkọ títí mi. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni àwọn ALIA àti àwọn PDP ń fi ẹ̀sùn kan ara wọn lórí ìṣòro ààbò. Ìṣòro ààbò ní ìpínlẹ̀ Benue ti tún di ọ̀rọ̀ tó ń fa ọ̀pọ̀ ìjíròrò lẹ́yìn ìkọlù tuntun tó ṣẹlẹ̀ ní apá kan ti ìpínlẹ̀ náà. Gómìnà Hycinth Alia àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí a mọ̀ sí PDP tí ń fi ẹ̀sùn kan ara wọn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi hàn, àwọn ènìyàn kan pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù náà. Ìṣẹ̀lẹ̀ yìí ti mú kí ọ̀pọ̀ ará Benue wà nínú ìbànújẹ́ tí wọ́n sì ń pè kí ààbò túbọ̀ dára. Ẹgbẹ́ PDP sọ pé ìjọba ìpínlẹ̀ gbọ́dọ̀ ṣe púpọ̀ sí i láti dáàbò bo àwọn aráàlú. Wọ́n ní àwọn ìkọlù tí ń ṣẹlẹ̀ léraléra yìí, ó sì yẹ kí ìjọba mú ìgbésẹ̀ tó lágbára. PDP tún pe àwọn ará ìpínlẹ̀ fẹ́ kí ìjọba yára dáhùn sí gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú ààbò. Wọ́n ní èyí yóò fún àwọn ènìyàn ní ìgboyà pé ìjọba wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Ní ẹgbẹ́ kejì, Gómìnà Hycinth Alia kò faramọ́ ọ̀rọ̀ PDP. Ó sọ pé kò yẹ kí ẹgbẹ́ òṣèlú fi ìṣòro ààbò ṣe ìpolongo tàbí fi ṣe òṣèlú. Gómìnà náà sọ pé ohun tó ṣe pàtàkì jùlọ ní báyìí ni pé gbogbo ẹgbẹ́ ṣiṣẹ́ pọ̀ láti wá ojútùú sí ìṣòro náà. Ó ní ìgbà yìí kì í ṣe àkókò fífi ẹ̀sùn kan ara ẹni. Ó tún sọ pé ìjọba rẹ̀ ń bá àwọn ọmọ ogun, àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ka ààbò míì ṣiṣẹ́ pọ̀ láti dín ìkọlù kù ní Benue. Ọ̀pọ̀ ará Benue tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ni wọ́n sọ pé ohun tí wọ́n fẹ́ ni àlàáfíà. Wọ́n ní wọn kò fẹ́ ìjà òṣèlú. Ohun tí wọ́n fẹ́ ni kí wọ́n lè gbé ní àlàáfíà, kí wọ́n sì lè lọ sí oko àti ibi iṣẹ́ wọn láìsí ìbẹ̀rù. Àwọn olórí ìbílẹ̀ àti àwọn aṣáájú ẹ̀sìn náà ti rọ gbogbo ẹgbẹ́ pé kí wọ́n ṣiṣẹ́ pọ̀. Wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ ló lè mú kí ìṣòro ààbò dínkù. Àwọn amòye lórí ààbò sọ pé ìṣòro ààbò kò yẹ kí ó di ọ̀rọ̀ òṣèlú. Wọ́n ní gbogbo ẹni tó ní ojúṣe gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Wọ́n tún rọ àwọn aráàlú pé kí wọ́n máa fi ìròyìn tó ṣe pàtàkì fún àwọn ẹ̀ka ààbò nígbà tí wọ́n bá rí ohun tó ń jẹ́ kí wọ́n fura. Ní báyìí, ọ̀pọ̀ ènìyàn retí pé gbogbo àwọn olórí yóò fi ìyàtọ̀ òṣèlú sílẹ̀ kí wọ́n sì dojú kọ ìṣòro ààbò pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan. Ní ìparí, àwọn Benue ń bẹ ìjọba àti gbogbo àwọn olóṣèlú pé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ kí àlàáfíà lè padà sí gbogbo agbègbè ìpínlẹ̀ náà. Báyìí ni a rí mọ́ fún orí ìròyìn títí òní. Ẹ ṣé, ó dàbọ̀. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.